gbogbo ọmọ yorùbá ẹ kíra fún olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho tún ti ṣe bẹ̀bẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pariwo lórí ọ̀rọ̀ Tani Olohun. Now lẹ́yìn tí gbogbo wọn ti pariwo tán ti tanra wọn tán ti ní olóyè Sunday Igboho fẹ́ da ìlú rú, ó fẹ́ ṣe gbá, ó fẹ́ ṣàwo lórí bí olóyè Sunday Igboho ṣe bá àwọn tí wọ́n fẹ́ wá gbé Tani Olohun lórí bó ṣe bá wọn ṣàlàyé tó bá wọn wí pé ẹ wo bó ṣe ń lọ yìí, bó ṣe yẹ kẹ́ ṣe rèé, bó ṣe yẹ kẹ́ ṣe rèé. At the end of the day gbogbo náà la gba wuyewuye yẹn táwọn kan ní olóyè Sunday Igboho ó ń tẹ ojú òfin mọ́lẹ̀. Wọ́n kàn ń tanra wọn náà ni. At the end of the day olóyè Sunday Igboho gbogbo ẹ̀ ló gbọ́ o, ṣùgbọ́n ó fi gbígbọ́ ṣe aláìgbọ́. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ yìí olóyè Sunday Igboho ti pe Tani Olohun ṣàkíyèsí. Tẹ́ ẹ bá wo ojú fọ́nrán yìí dáadáa ẹ rí i wípé olóyè Sunday Igboho ó ń ṣe àwọn àlàyé nínú meeting yẹn rèé o. Nínú meeting yẹn ni tí olóyè Sunday Igboho bá Tani Olohun wí. Tá a bá rò ó lọ síwájú, tá a bá rò ó lọ sẹ́yìn, a rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn náà ni wọ́n ń sọ nípa ẹ̀. Kí ló fà á tí Tani Olohun ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àwọn mùsùlùmí? Ó ṣàlàyé pé wọ́n bá àwọn ìṣẹ̀ṣe wí lòun náà ṣe ń bá wọn wí. Now olóyè Sunday Igboho ṣe àwọn ó pa àwọn òwe kan, ó dẹ̀ fún Tani Olohun ní ìmọ̀ràn. Ó ní wò ó jẹ́ ń jẹ́ ẹ sí bó ṣe ń lọ yìí, fi àwọn aráabí ilẹ̀ má sọ̀rọ̀ wọn mọ́. Meanwhile ó jẹ́ kí Tani Olohun náà mọ̀ wípé kò ń ṣe gbogbo àwọn mùsùlùmí Ìlọrin kò ń ṣe gbogbo wọn ló ń bá Tani Olohun jà o. Ó ní bí gbogbo ẹ ṣe ń lọ yìí kò ń ṣe gbogbo wọn ló ń bá ẹ jà. Bẹ́ẹ̀ ni àwọn díẹ̀díẹ̀ nínú wọn. Olóyè Sunday Igboho jẹ́ kí Tani Olohun mọ̀ wípé àwọn àáfàá kankan ní Ìlọrin yẹn wọ́n pe olóyè Sunday Igboho, wọ́n dẹ̀ kí olóyè Sunday Igboho. Wọ́n dẹ̀ jẹ́ kí olóyè Sunday Igboho mọ̀ wípé àwọn ò bá Tani Olohun jà o, pé in fact àwọn gan ti sọ fún àwọn mùsùlùmí yòókù pé kí wọ́n ṣe jẹ́jẹ́, pé kí wọ́n fi Tani Olohun lẹ̀. Kí Tani Olohun kẹ̀dẹ̀rẹ́ kóun náà kò ṣọmọ jẹ́jẹ́. Lọ́wọ́ yìí olóyè Sunday Igboho pe Tani Olohun sí àkíyèsí. Wọ́n jẹ́ kó mọ̀ wípé wo má bú wọn mọ́, kọjú mọ́ nǹkan tó ń ṣe tí ẹni kò kọjú mọ́, ṣùgbọ́n má mọ́. Jẹ́ kí gbogbo kí olúkálùkù ká wà lálàáfíà. Ṣùgbọ́n olóyè Sunday Igboho sọ̀rọ̀ kan, ọ̀rọ̀ náà lágbára. Ó ní kí ló dé tó fi jẹ́ pé àwa Yorùbá à ń takora wa, à ń bára wa jà. Àwọn kan wò pé àwọn Fúlàní Ìlọrin wọ́n yàtọ̀ sí òye yín. Àwọn Fúlàní Ìlọrin bíi pé Yorùbá Fúlàní ni wọ́n, ìdíwé tí wọ́n fi ń wo àwọn tí apá abẹ yẹn. Ṣùgbọ́n Yorùbá yìí náà la jọ ń sọ. Kí ló wá dé tó fi jẹ́ wípé at least ẹ wo ọlá èdè tá jọ ń sọ yìí ká má fi bára wa jà. Olóyè Sunday Igboho jẹ́ kí Tani Olohun mọ̀ wípé ẹ wo bó ṣe ń lọ yìí, kọjú mọ́ nǹkan míì, fi wọ́n lẹ̀ kán máa bá tiwọn lọ. Jẹ́ kán máa bá tiwọn lọ, kó olúkálùkù náà kí wọ́n dira. Gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho ti ṣe ṣàlàyé, wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn àáfàá kan wà ní Ìlọrin tó jẹ́ wípé wọn ò bá Tani Olohun jà. Wọ́n dẹ̀ ti sọ fún olóyè Sunday Igboho pé àwọn gan sọ fún àwọn èèyàn tiwọn náà pé ẹ fi Tani Olohun yìí ẹ fi lẹ̀. Now wọ́n sọ fún olóyè Sunday pé ẹ bá wa advice Tani Olohun kí ó fi ọ̀rọ̀ àwọn aráabí kó fi lẹ̀. Àbí nǹkan tí ká máa jà fún òun ni wípé bí a ṣe máa ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí nílẹ̀ Yorùbá tí wọ́n ní gbérí mọ́. Bẹ́ẹ̀ ni because bí gbogbo ẹ ṣe ń lọ yìí tí a bá ṣọ́ra, pé tí a bá ṣọ́ra àwọn aráabí wọ́n kàn máa fi ọ̀rọ̀ wọ́n máa fi ra wa, wọ́n máa fi ba nǹkan jẹ́.
ọ̀rọ̀ mi ò yé yín, wọ́n máa fi ọ̀rọ̀ pé òkè ọ̀rọ̀ ẹ̀sìn o, wọ́n á fi bojú ká tó mọ ohun tó ṣẹlẹ̀, wọ́n á wọlé sí wa tán. Eléyìí ni olóyè Sunday Igboho sọ pé ẹ wo, ẹ jẹ́ ká kojú mọ́ ohun tí ó yẹ ká kojú mọ́, kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn, òun ni ká máa kojú mọ́. Ẹ̀yin wa, kí ni ẹ ṣe rí gbogbo ọ̀rọ̀ yìí sí? Dó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde, wọ́n sọ oríṣiríṣi lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Bọ́ nǹkan tó ń dùn èmi ni wípé kí ló tó jẹ́ wípé àwọn ará bí ìyẹn àwọn mùsùlùmí kankan tó fi jẹ́ wípé wọn ò tiẹ̀ fẹ́ máa farabalẹ̀, because gbogbo oríṣiríṣi láti gbọ́ tí wọ́n sọ nípa olóyè Sunday Igboho, pé ohun tí olóyè Sunday Igboho wá ṣe pé ó fi hàn wípé olóyè Sunday Igboho ló ń sponsor Tani Olohun pé kó máa bá àwọn mùsùlùmí, kó máa bá wọn wí. Ṣé ó yẹ kí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn máa jáde? Ṣé ó yẹ kí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn máa jáde? In fact, ó máa ń yà mí lẹ́nu pé àwọn kan wọn ò fẹ́ máa ronú jinlẹ̀. Ṣé ká sọ pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ń ṣe ni? Àbí ká sọ pé àwọn ará bí yìí Fúlàní ni wọ́n tí wọ́n kàn gbọ́ Yorùbá ni? Because ọmọ Yorùbá gidi kò ní wo olóyè Sunday Igboho títí kó ní pé ó ń bọ́ bó ṣe máa ba nǹkan jẹ́. Ẹ wo gbogbo bí olóyè Sunday Igboho ṣe ṣàlàyé pẹ̀lú bóyá ṣe gbogbo ètò, àwọn kan tún send message tí mò ń wo comment wọn pé irọ́ ni pé olóyè Sunday Igboho kókó máa tan rẹ̀, pé lẹ́yìn tó ti ba nǹkan jẹ́ pé ó mọ̀ ni, pé ó mọ̀ nǹkan tó ń ṣe. Kí ni gbogbo yẹn tún ní ṣe lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Èèyàn pè èèyàn jáde, wọ́n bá èèyàn wí kó má ṣe mọ́. Ó dẹ̀ dá wa lójú pé olóyè Sunday Igboho mi rò bí wọ́n ti bá Tani Olohun wí lórí irú ọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Mo rò bí olóyè Sunday Igboho ti bá wí lórí nǹkan báyìí. But now olóyè Sunday Igboho pe àkíyèsí, wo má tún jẹ́ ń gbọ́ pé òun bá àwọn ará bí wí. So kí lẹ tún fẹ́? Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Kí ni ẹ̀yin ní àwọn mùsùlùmí Ìlọrin gbogbo wọn kọ́ ni wọ́n ń ṣe lọ́n wù àwọn wà yìí. Ó láwọn particular set wọn tó yẹ pé wọn ò fẹ́ kí nǹkan wà okay. Wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá yìí kó tòrò, ó ṣá máa bàjẹ́ lọ ni. Meanwhile, we have to be very careful. Àwọn wo ni àwọn wọ̀nyí náà? Ṣé a fẹ́ ní pé ọmọ Yorùbá tó tọ́ láwọn eléyìí tó jẹ́ pé ìdí máa dàrú, òun ni gbogbo wọn wà? Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Pé kó kàn bàjẹ́, kó ṣá bàjẹ́ ni. Níbi tí nǹkan tí ń wá bó ṣe máa tún ṣe, ẹ̀yin tún fẹnu tẹ́ńbẹ́lẹ̀ pé irọ́ ní jàre, pé ó gbọ́dọ̀ prepare o, pé wọ́n dúró dè ní kóòtù, pé gbogbo ọtí olóyè Sunday Igboho sọ yìí pé tiẹ̀ ló ń sọ. Ẹ lè pera yín lọ́mọ Yorùbá. Ṣé ẹ lè settle nǹkan ni? Wọ́n ti bá ẹni wí pé òkè o, má ṣe kinní yìí mọ́ o. Ó dẹ̀ ti gbà pé wọ́n ò ní ṣe mọ́. Èwo lẹ tún ní pé ká tọ́ fún ní bíi 6 months á tún ṣe irú ẹ̀? Ṣáàdúrà tẹ́ ń gbà nìyẹn. Ó máa ṣe o. Àfi kí Elédùmarè kó ṣàánú. Ẹ̀yin ọmọ Yorùbá, kí lẹ rí sí bó ṣe ń lọ yìí? Ẹ jẹ́ ń gbọ́ comment yín bẹ́ẹ̀ ni lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi o. Ọjọ́ rẹ ó dàbọ̀.